Wahala be like wetin o? Wahala be like Kemi birthday wish to Lizzy. See my face, I don sleep, I don tire. Happy Easter ẹ̀yin tèmi. Ẹ tí ì gbọ́ nǹkankan, ẹ jẹ́ n já yín sí. Kemi wish Lizzy Alhaji Elepe ní happy birthday. Comment section yẹn brutal. Bí Lizzy ṣe ń gba ìpè ní Kemi ṣe ń collect. Àní wish èèyàn ní birthday jàrán. Mo ń gbá lábòsí ẹni Kemi everything you wish her we ẹ̀yin tèmi wàhálà ńlá fún Kemi o Kemi Àpésìn wàhálà ńlá ti bẹ̀rẹ̀ fún o ní àtàrí wípé ó kàn kí Yèyé Mẹ̀ṣọ́ happy birthday ó kàn kí Lizzy Anjorin happy birthday o ẹ̀yin èèyàn wa tí ẹ bá rí comment section ọ̀rọ̀ náà ni arábìnrin yìí Masita ó ń sọ o bí wọ́n ṣe dúràgì rẹ̀ ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Mama Sita sọ lórí ọ̀rọ̀ náà. No manifest in her life. Everything she have wished other people will manifest in her life. But you have your own children. Definitely all her ekpe will go to your children. The one more to burst the brain in me. Ìpè yẹn pọ̀ débi wípé Kemi ò lè pàṣẹ comment section fún àǹtí ẹ̀ yẹn gba ìpè ọjọ́ birthday. Ó gba ìpè ọjọ́ birthday yẹn ní dozen price. Lizzy have to come to that post and be replying. Ibi tépè yẹn pọ̀ dé. Ibi tí èèyàn pọ̀ dé. Débi wípé wọ́n sọ pé ọmọ bọ̀tí ṣe jù ẹ lọ ó padà fún lépè eléyìí ṣe jù ẹ lọ wish Lizzy happy birthday you have the guts gbogbo nǹkan tó ń ṣe fáwọn ètò kù so ìwọ olè alábòsí ni ẹ kíní kan gbà tí Kemi máa òun ò ṣàbòsí ó wish òun ní birthday òun ṣe wish ẹ padà wọn ò gbà fún wọn dráàgì Kemi látàárọ̀ tó jẹ́ pé ara wọn tá máa ń sọ nìyẹn pé kéèyàn hùwà dáadáa tó bá hùwà dáadáa àwọn èèyàn á wí causing innocent children máa ṣe pé fọmọ òkókó that is the height of it and ẹ̀yin tẹ́ ṣì ń bá Lizzy ṣe ojú yín máa padà bò náà it's a very glaring something èèyàn pọ̀ lójú mi èmi mọ̀ pé Kemi gan gbádùn àwọn ìpè yẹn ó jẹ́ kó fún Lizzy lépè yẹn surplus lọ Kemi àwọn èèyàn ti sọ pé jọ́ tí èpè tiẹ̀ bá dé ó mọ̀ pé díẹ̀ ni èyí tó ṣe fún ẹ nígbà tí ó lọ polówó fún Moneymus wàá sì gbé pé ×2 o ibi báyìí ni gbogbo wa máa wà then tó ní kó má wish anybody happy birthday o but Lizzy associating with her shows the kind of person you are we will say it as it is tó bá find pé gbogbo nǹkan tó ń ṣe fún yàn tó fi fún àwọn colleague ẹ lépè ṣé Lizzy ò rí pò wà ní premier àkómọdà níjọ́ Saturday Friday last week ó wà ń bẹ̀ náà ó dẹ̀ ń bá gbogbo àwọn ọ̀tá Lizzy ṣe so èpè ẹ dandan ni ó máa fún ẹ because Lizzy ò ní fẹ́ kó bá àwọn èèyàn tó ń bá jà kó bá wọn ṣọ̀rẹ́ it's better you stay neutral kó wà neutral out of all of them because Lizzy máa fẹ́ dominate ilé ẹ lórí ni at least by now you should be wise and smart tó bá jẹ́ ní tó jẹ́ wípé kò kí ń wọ́ọ̀rì tẹ́ èèyàn bá bẹ́lẹ̀ ṣe kó dẹ̀ continue ọ̀rẹ́ ẹ̀ pẹ̀lú ẹ̀ tó fi ń ṣépè fún ẹ pé ó lọ gbàbọ̀dé pé toró lọ bá Moneymus polówó you should have been matured enough to stay on your own like the shit tó ń feed ẹni tó fi máa sọ pé kó má gba advert lọ́wọ́ àwọn tó ń bàjá you should be sensible enough to know that this person ó ní wèrè lórí but you feel that they are telling you wípé kò má ṣe you can even do anything with anybody but Lizzy she will show you the stuff she is made of ẹ̀yin tẹ́ ń bá Lizzy jà tẹ́ ń bá Kemi ṣàánú yín ò ṣe ẹ ṣáà wà careful o that's all I will tell you because Lizzy sọ àwọn kankan lórí page ẹ lẹ́nu anyway ẹ̀yin lè máa ń gbé advert fáwọn èèyàn káàkiri ẹ̀yin lè máa ń bá àwọn èèyàn ṣe káàkiri ẹ mọ̀ mọ́ ara yín because èyí tó ń bájà tó kò fẹ́ kó gba advert lọ́wọ́ èèyàn kí wọ́n lè jẹun a máa sọ pé ọ̀tẹ̀ ẹ̀ làwọn èèyàn does it make any sense to you big girl ní ẹ̀ náà big girl ní ó wíṣẹ́ birthday lẹ́yìn ìgbà tó ti ṣépè fún ẹ ó dẹ̀ sọ̀rọ̀ bí ẹni tó lọ́pọlọ gbogbo yín á kàn máa ṣe bálabàlà ẹ̀ ń jẹra yín lẹ́sẹ̀ anyway what problem tí ń nìyẹn ara nǹkan tá a rí lè ní nìyẹn lórí cyberspace wa ní ká wá ṣèké fún yín Blessing tí fi òó lè
ìwọ fi kánsà gbá àwọn èèyàn blessing, ó máa padà kúkú kánsà ni o, àti ìráyè tiẹ̀. ọ̀ tó bá jẹ́ ìlú tí ó nílò ní, ṣé kò yẹ kó ti lọ gbé blessing àti olórí burúkú onígbàna boyfriend ẹ̀ tó wá ń gbá ẹ̀yìn èèyàn? ṣé mi ò sọ fún yín pọ́mọ yẹn ò ní kánsà? ẹ wo lady doctor yẹn bó ṣe ń tàkò ẹ̀ lórí live tv. tó bá jẹ́lu working country ní ṣèbóyẹ kó ti mú blessing lẹ́nu step níta gbangba bó ṣe ń bọ́ta nínú radio station yẹn. ẹ wá dúró àwọn èèyàn tó ní kó dánwò wọn padà, ó sọ pé òun prank wọn ni. like àwọn tó ní cancer ṣóun yọ wọn ni? gbogbo ẹ̀yin tẹ́ ní cancer tó yẹ kẹ́ lọ kẹ́ petition ẹ wípé kò yẹ kó máa fi irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣeré. ó fi nǹkan tó ń jẹ́dùn ọkàn títí yín ó fi ń catch cruise, ó fi ń pawó sápò títí ẹ̀. mo sọ fún yín pé ọmọ yẹn wà àti bọ̀bọ̀ tó ń fẹ́ yẹn gbaná ló ń fowó mu, kò sí nǹkan tó ní gbaná ò kì í ṣe. ṣùgbọ́n sọ fún yín jẹ́ yẹn pé síríǹjì tó fílẹ̀ nínú hòtẹ́ẹ̀lì láti èèyàn bá ti mú gbaná ó máa wá gbogbo nǹkan láti fi fa gbaná ẹ̀ ní. gbà kọ́kọ́ ló ta aṣọ, kọ́ ló ta bàtà. àbẹ́ ẹ̀ ń rí ẹ̀ kí n wo post ẹ̀, ó ta aṣọ, ó ta bàtà, ó ta wíìgì, wọn bá tó kù tó ń lò ló ń fi ń ṣòǹjọ yẹn pé òun fẹ́ ta kíní kan kiri kọ́kọ́ dáwó fóun. torí àwọn yẹn necessary ni, tó bá fẹ́ jáde kó bá ti tà. gbogbo mọ́tò tó nígbà yẹn gbogbo ẹ̀ ló ti tà tó ti fipá gbaná tán. ó lò ṣí ọmọ. ẹ̀yin èèyàn tó wà lọ́nláìn èyí tó máa gọ̀ kúnú yín máa kúkú gọ̀. ó máa gọ̀. ẹ má gbàgbé ẹ lọ́wọ́ The Return of Arinze ó ń ṣò lọ́wọ́lọ́wọ́. gbogbo ẹ̀yin oní review sọnù. gbogbo àwọn tó wo The Return of Arinze wọ́n ṣàmọ̀ pé ó dùn. ọlọ́run àbáyé abọ́ta. tó bá tún di next week àtún fún yín ní tíkẹ́ẹ̀tì ẹ̀tú lọ wò. ìbàjẹ́ èèyàn ò dáṣẹ́ ọlọ́run dúró. oníkálukú àtà tiẹ̀. àwọn tó dẹ̀ ń wo behind the scene náà wọ́n enjoy yẹ. àwọn tó wo fíìmù Mercy Aigbe wọ́n enjoy. àwọn tó wo Títóyìn wọ́n enjoy. gbogbo wa èèyàn wa ni wọ́n. gbogbo àwọn tí mo dárúkọ èèyàn wa ni wọ́n. ẹ lè fẹ́ kọ̀kọ̀ kù bí mo ṣe máa ń sọ fún yín, jọ́ tó bá ṣe yàmàyàmà a máa bá wọn wí, a tún máa fà wọ́n mọ́ra. ṣe rí ẹ̀yin olórí burúkú tẹ torí pà ń sọ ọ̀rọ̀ wọn ẹ lọ́n sọpọ́tì. gbà tí mo ti blọ́ọ̀kì yín sìn, ṣé ara yín ti balẹ̀? èmi ò ní ìdí any one of them nílé ayé tèmi. ṣé blọ́gà máa ń lọ́rẹ̀ẹ́ ni? à ń lọ́rẹ̀ẹ́. mi ò ní ìdí wọn fún kankan. ẹ̀yin ilẹ̀ ń wá láwáyé oníṣòro. tèmi bá rí tèmi màá sọ. ó tán síbẹ̀ ní èmi ò múyàn sínú. ayé tí yín ló bàjẹ́. Fúnkẹ́ ò lè rí yín. ṣé mi ò rí Fúnkẹ́ tó gbẹ̀gbẹ́ mi kọjá tó wò mí tí n bá fọ́ fún yàn mi fọ́ ìfẹ́ yàn? kí ni mo sọ pé kí Fúnkẹ́ kìnnà lórí burúkú ni? ó máa kówó sí mi lápò àbó máa fún mi lówó? ẹ ti ṣí èrè ẹ̀yin lórí burúkú ọmọdé rí. ẹ̀yin á ṣí èrè ẹ̀yin tẹ́ ẹ̀ níran. ṣé irú àwa lẹ́fẹ́ máa sọ pé kìnnì nǹkan tí ò bá ti mówó wá ọmọ tàn fast ìráyè ẹjọ́ òṣì owó lèmi ń tà sí, understand? bọ́tà máa wọn ti wá gbogbo wọn la love. ìjọ tí Mercy ṣe balabala ń bí ṣáànà lẹ́rọ, ìjọ tí Tóyìn ṣe balabala àná lọ́rẹ́, ìjọ tí Queen Mother náà tó ṣe balabala àwọn èèyàn náà lọ́rẹ́ wọ́n dẹ̀ dákẹ́. so ẹ̀yin wèrè asínwín tẹ́ẹ̀ tí ìrántí ilé ayé yín tó jó ní tẹlùmí ilẹ̀ ran ẹ ṣe máa bá kú nìyí. ayé yín ò yọlẹ̀. òun láti tún sọ fún yín wọn pé kọ́ lọ wo fíìmù wọn olórí burúkú yín ẹ̀ ní platform tẹ́lẹ̀ fi promote. ìyẹn lọ bẹ́ẹ̀. kí ló tún ṣẹlẹ̀ lórí láìní wa? kí ló tún ṣẹlẹ̀ lórí láìní wa? ẹ tún jẹ́ ká mọ bó ṣe ń lọ. bóyá mi tí ì ra àwọn story kan àtúwá ṣàmẹ̀bọ̀. ṣe rí gbogbo ẹ̀yin kírísítẹ́nì ẹ ti gba Easter tán ààrò oúnjẹ báyìí o. bọ̀ tó bá dìgbà léyà ẹ máa ní pé wọ́n fún yín lẹ́ran. ṣe mọ̀ pé léyà ń bọ̀. ṣé next month kọ́ ni? tó bá bí yín rẹ̀ wá béèrè ẹran lọ́wọ́ mi. ẹran ọdún àríjọ́ lọ́ọ̀fù báyìí débi tẹ máa fún wa ní kinní, tẹ máa fún wa ní ẹran àtọ́ àrí kankan. ẹ ṣe máa ń ṣe nìyẹn o. Happy Easter gbogbo lé o. ó dàbọ̀. ẹ take care o. ẹ máa kínkẹ́ ẹ máa fine o. love you all o. ẹ má jà o. mi ò sí nílé o. mò ń lògùn lọ́wọ́. ẹ rí pé mò ń so ojú ti wú báyìí. oorun ní báyìí. ẹ má jà o. ire o. love you.